Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, àwọn agbẹ́yìnga fún àánú àti ojú rere ńláńlá láti rí ọjọ́ àìkú àkọ́kọ́ nínú oṣù keje, oṣù àṣepé. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ yín o. Ọlọ́run àìkú àìsá àìta ìdíbàjẹ́ tó fi àánú dá wa sí. Ọlọ́run, ọ̀rọ̀ tí a ó gbọ́ lénìí kó ṣe ayé ọkàn àti ara wa ní rere. Ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Ẹni ọjọ́ àìkú, ọjọ́ kẹfà, oṣù keje. Àkòrí tí a ó gbé yẹ̀wò lénìí sọ wípé olùṣọ́gbà náà, olùṣọ́gbà náà. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Lúùkù orí ìkejìlá ẹsẹ̀ ìkejìléníogójì. Lúùkù orí ìkejìlá ẹsẹ̀ ìkejìléníogójì. Olúwa sì dáhùn wípé, ta ni olóòótọ́ àti ọlọ́gbọ́n ìríjú náà tí olúwa rẹ̀ fi jẹ olórí agbo ilé rẹ̀ láti máa fi ìwọ̀n oúnjẹ wọn fún wọn ní àkókò. Ìgbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Mátíù orí ìkẹrìnléníogún ẹsẹ̀ ìkarùndínláàádọ́ta títí dé ìkẹtàdínláàádọ́ta. Mátíù orí ìkẹrìnléníogún ẹsẹ̀ ìkarùndínláàádọ́ta títí dé ìkẹtàdínláàádọ́ta. Ta ní í ṣe olóòótọ́ àti ọlọ́gbọ́n ọmọ ọ̀dọ̀, ẹni tí olúwa rẹ̀ fi ṣe olórí ilé rẹ̀ láti fi oúnjẹ fún wọn ní àkókò. Alábùkún fún ni ọmọ ọ̀dọ̀ náà nígbà tí olúwa rẹ̀ bá dé, ẹni tí yóò bá kí ó máa ṣe bẹ́ẹ̀. Lóòótọ́ ni mo wí fún yín pé òun yóò fi ṣe olórí gbogbo ohun tí ó ní. Wàyí, ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Olùṣọ́gbà ni ẹni tó máa ń ro ilẹ̀ tí ó sì máa ń tọ́jú àwọn irúgbìn nínú ìjọ. Olùṣọ́gbà ni àwọn òṣìṣẹ́ tí ó rí dájú pé ohun gbogbo lọ déédéé nínú ọgbà àjàrà Kristi. Nígbà tí ìjọsìn bá ń gòkè tọ̀ Ọlọ́run láti ọgbà àjàrà rẹ̀, yóò rọ̀jò ìbùkún. Àwọn olùkópa àkọ́kọ́ sábà máa ń jẹ́ àwọn olùṣọ́gbà. Ìwé Tímótì kejì orí ìkejì ẹsẹ̀ ìkẹfà. Nígbà tí mo darapọ̀ mọ́ ìjọ ìràpadà ti Ọlọ́run, àwọn òṣìṣẹ́ inú ìjọ ni a máa ń pè ní àwọn ọmọ Ọlọ́run. Èyí jẹ́ nítorí àwọn ọmọ ló máa ń rí dájú pé ohun gbogbo lọ déédéé nínú ilé bàbá wọn. Àwọn àlejò nìkan ló máa ń lọ, wọ́n máa ń lọ bọ̀ láì bìkítà. Nítorí náà, kò sí bàbá rere kan tí yóò rí àwọn ọmọ rẹ̀ tí ebi ń pa tí yóò yàn láti bọ́ àwọn àjèjì. Àwọn ọmọ rẹ̀ ló máa sábà jẹ́ akópa àkọ́kọ́ nínú ìbùkún agboolé rẹ̀. Nígbà tí obìnrin ará Kénáánì wá bá Jésù tó bẹ́ẹ̀ pé kí ó wo ọmọbìnrin tó ní ẹ̀mí èṣù sàn, ó sọ fún un pé kò yẹ kí a fi oúnjẹ tó tọ́ fún àwọn ọmọ kí a fi fún ajá. Ìwé Mátíù orí ìkàndógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Àwọn àǹfààní kan wà fún àwọn ọmọ nìkan. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, àwọn ọmọ Ọlọ́run nìkan tó bá ń sìn tó sì ń bọ tọkàntọkàn ló ní àǹfààní sí àwọn oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́ láti ọ̀dọ̀ rẹ̀. Nínú ìwé Tímótì kejì orí ìkejì ẹsẹ̀ ìkẹfà, Bíbélì sọ pé olùṣọ́gbà tí ó ṣe làálàá ló yẹ kí ó kọ́kọ́ jẹ nínú èso. Èyí túmọ̀ sí pé àwọn olùṣọ́gbà kan wà tí kì í ṣe làálàá o. Àwọn kan wà tí ó sì máa ń ṣe làálàá. Ọlọ́run ń retí ohun kan láti ọ̀dọ̀ àwọn olùṣọ́gbà. Lákọ̀ọ́kọ́, ó ń retí kí wọ́n má ṣe ìmẹ́lẹ́ o bí wọ́n ṣe ń ṣe àwọn ojúṣe tí ó fún wọn nínú ọgbà àjàrà. Èyí lè jẹ́ láàárín ẹ̀ka kan nínú ìjọ. Ó lè jẹ́ títò àga, ó lè jẹ́ fífọ ilé ìgbọ̀nsẹ̀, títọ́jú àwọn ọmọ, tàbí sísìn gẹ́gẹ́ bí olùtọ́nà nínú ìjọ. Tí o bá jẹ́ olùṣọ́gbà, ohunkóhun tí ojúṣe rẹ̀ bá jẹ́, ṣe tọkàntọkàn o. Nígbà tí o bá ṣiṣẹ́ láì ṣe ìmẹ́lẹ́, ìwọ yóò jẹ́ akópa èso ìbùkún Ọlọ́run àkọ́kọ́. Ọlọ́run ń retí ìṣòtítọ́ láti ọ̀dọ̀ àwọn olùṣọ́gbà. Ìwé Kọ́ríńtì kínní
orí ìkẹrin ẹsẹ̀ ìkejì. Nígbà tí Ọlọ́run bá fún ọ ní iṣẹ́, ó fẹ́ kí o ṣe pẹ̀lú òtítọ́. Jíjẹ́ olótìítọ́ ni ṣíṣe àfihàn ara ẹni gẹ́gẹ́ bí ẹni tó ṣe é gbẹ́kẹ̀lé. Ó tún ní í ṣe pẹ̀lú ṣíṣe àbójútó àwọn nǹkan dáradára. Nígbà tí o bá jẹ́ olótìítọ́, Ọlọ́run lè fi ọkàn tán ní ti àwọn ènìyàn, èròǹgbà àti ohun àlùmọ́ọ́nì. O lè gbẹ́kẹ̀lé ọ láti ṣe ìfẹ́ rẹ̀ nígbà tí o bá ti jẹ́ olótìítọ́ nínú ohun kékeré tí Ọlọ́run fi fún ọ. Yóò gbẹ́kẹ̀lé ọ púpọ̀ púpọ̀. Ìwé Lúùkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹwàá dé ìkọkànlá. Olùfẹ́, rí dájú pé o ṣe làálàá láìṣe ìmẹ́lẹ́ pẹ̀lú òtítọ́ gẹ́gẹ́ bí olùṣọ́gbà nínú ọgbà àjàrà Ọlọ́run, kí o bá lè ṣe àkópa àwọn ìbùkún rẹ̀ àkọ́kọ́. Tí o bá sì ti jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ ìbílẹ̀ rẹ, àsìkò yìí fún ọ ní láti mú àwọn ojúṣe kan ní kókó nínú ìjọ rẹ. Kókó ọ̀rọ̀: láti jẹ́ àkópa àwọn ìbùkún Ọlọ́run àkọ́kọ́, o gbọ́dọ̀ sìn láìṣe ìmẹ́lẹ́ àti pẹ̀lú òtítọ́ gẹ́gẹ́ bí olùṣọ́gbà nínú ọgbà àjàrà rẹ̀. Ìjà sọ pé bàbá mi, Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ o láti sìn ọ́ láìṣe ìmẹ́lẹ́, kí n sì lè jẹ ojúlówó èrè fún iṣẹ́ ìsìn mi. Ọlọ́run yóò sì ṣe fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayákó ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kan lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.